Àwọn Yorùbá tó wà ní ìpínlẹ̀ Sokoto ìyẹn lókè ọ̀yà lọ́hùn-ún wọ́n mà ti rọ ọba Yorùbá ní Sokoto lóyè èèyàn Alhaji Abdulfatai Ọláyíwọlá Kúkà. Wọ́n ti rọ kábíyèsí lóyè lọ́hùn-ún o tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé kó lọ gbélẹ̀ àti pé láti àsìkò yìí lọ kò gbọdọ̀ tún pè rẹ̀ ní ọba ilẹ̀ Yorùbá mọ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti bí ọdún díẹ̀ sẹ́yìn ìní Alhaji Abdulfatai Ọláyíwọlá Kúkà ìlú ti jẹ́ ọba Yorùbá ìyẹn Sẹ́ríkí Yorùbá wà ní ìlú Sokoto tó sì jẹ́ pé gbogbo ọmọ Yorùbá tó wà nílùú Sokoto náà bọ̀wọ̀ fún un nítorí pé òun ni olórí wọn tó máa ń darí ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú Yorùbá. Ṣùgbọ́n ní báyìí náà sì ta wà yìí ní ìròyìn jáde wípé àwọn ọmọ Yorùbá tó wà ní ìlú Sokoto wọ́n ti fi ẹ̀sùn àṣemáṣe kan Alhaji Abdulfatai Ọláyíwọlá Kúkà tó jẹ́ ọba wọn o tí wọ́n sì ti rọ̀ lóyè pé kó fi orí ìtẹ́ sílẹ̀ fún ẹlòmíì. Nínú lẹ́tà ìfiṣẹ́sílẹ̀ ìyọninípò ti ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá ní Sokoto èyí tí alága wọn olóyè James Ọlọ́runfẹ́mi àti akọ̀wé wọn Imam Abdulwahab Lawal kọ sí Alhaji Abdulfatai Ọláyíwọlá Kúkà ni wọ́n ti jẹ́ kó di mọ̀ pé ó ti wà ní òfin ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá ní Sokoto ìpè tí ẹni táwọn fi ṣe ọba tó bá ti ń hùwàkiwà tó ń hùwà tó tako òfin àwọn lágbára láti yọ dànù. Wọ́n ní ìdí èyí ni làwọn fi yọ Alhaji Kúkà kúrò ní ipò ọba Yorùbá ní ìpínlẹ̀ Sokoto nítorí pé ó ti ṣẹ̀ sí òfin ó sì ti tako òfin táwọn ń lò ní ẹgbẹ́ ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Sokoto. Àwọn ẹgbẹ́ ìwà jẹ́ kó di mọ̀ wípé àwọn ti fi lẹ́tà táwọn fi yọ Alhaji Kúkà kúrò nípò ọba Yorùbá àwọn ti fi ránṣẹ́ sí Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar àti gómìnà ìpínlẹ̀ Sokoto. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn tó fi tó kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto àwọn ti fún lẹ́tà náà àti ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ Sokoto láti jẹ́ kán di mọ̀ pé Alhaji Abdulfatai Ọláyíwọlá Kúkà kì í ṣe ọba Yorùbá mọ́ ní ìpínlẹ̀ Sokoto.